tó ti ṣẹlẹ̀ ó tún ti gbẹnu tán o àwọn èèyàn tún ti fẹ̀nú hàn báyìí pé kí Sunday Igboho kó jọ kó gbà wọn o tẹ́ bá rí iwájú ọmọkùnrin tó sọ̀rọ̀ yẹn fọ́tò Gani Adams wà mẹ́bọ̀ kó pé Gani Adams o Sunday Igboho náà bẹ̀rẹ̀ sí ń pariwo nígbà tí Sunday Igboho ti ń pariwo pé àwọn pípò yìí ń pa ìyá wa wọ́n ń pa bàbá wa wọ́n ń bá àwọn àbúrò wa sùn wọ́n ń bá àwọn ẹ̀gbọ́n wa sùn wọ́n ń pa wọ́n ń gbowó lọ́wọ́ wọ́n ṣe wá ṣìbòṣìbò kò sẹ́ni tó dáhùn Saheed Ire ti pariwo kò sẹ́ni tó dáhùn so ọmọkùnrin tó tún wá jáde ń sí ó dàgbé bóyá lára àwọn ní national money mọ́tò ni òun ni Saheed Ire fi sọ pé wá òun lára àwọn aláyé tiẹ̀ nìkan ló kọjú sí Fúlàní kò yé Sunday Igboho tí Sunday Igboho bá sọ̀rọ̀ èèyàn àti ló sọ̀rọ̀ jù bí ó tún sọ̀rọ̀ ẹ̀ tún máa drag ẹ wò eléyìí tí wàá tójú sí wa báyìí please don't forget to subscribe like and share this is CrossBlogXTV òun ni Saheed Ire tí wàá ti fún jẹ báyìí pé wá fi àlàyé lẹ̀ má máa pè é sí irú mátà yìí torí tí ó bá dá sí ẹ̀yin náà lè máa sọ̀rọ̀ tó bá tún sọ̀rọ̀ ẹ̀yin náà lè máa ní aró òun wí ẹ̀já gbọ́ ètò kò lẹ́nu Saheed Ire. Jáde tán àlàyé ẹ bá wà pípú ìdáná afẹ́fẹ́ ẹ kàn máa gé wọn lórí lọ fẹ́ẹ́ afẹ́fẹ́ ọ̀ṣọ́gun yẹn lẹ́yìn ìgbà ni. Dájú wa Sunday Igboho ẹ jáde tán. Wẹ́ẹ́dù ẹ̀ wọ́n yẹ fíw. Bí ìgbà tó bá sọ pé ogun jẹ́ búrẹ́dì àtàkàrà. Hello, gbogbo yín lẹ lálàyé gbogbo yín lẹ ní àlàyé ẹ pè àwọn aláyé yín tó ń jẹ́ owó róòdù tó ń jẹ́ gbogbo ẹ̀. Aládìsá ọmọdé ẹmọ Ìgbòho ṣá number 1 akọni tiwa ẹ̀yin kan máa jáde tẹ́ bá fẹ́ fọ́nbù ẹ máa sọ pé olóyè ń jánu ní olóyè Sunday báwo kinní kan bọ̀ tó bá ti di bí ogun gangan tó kúrò níbi ẹnu Aládìsá lẹ́yìn everybody máa ń ṣe kinní náà máa ń wojú ẹ nítorí pé wọ́n mọ̀ pé àwọn náà kájú ẹ ìbárẹ́ òòṣà kábíyèsí akọni tó jọba bòmí lọ ẹnu òṣè nọ́mà yẹn wà but aláyé lérò lẹ́yìn bàbá mi akíkanjú ni wọ́n kájú ẹ lóòótọ́ but níbi tí wọ́n ti kájú ẹ̀ yẹn tó bá fẹ́ ṣe fíìmù yẹn kanlẹ̀ àwọn aláyé tó sọ̀rọ̀ àǹdí wọn ṣé idán yìí ṣé kò ní àfẹ́ tiwọn ó yá ẹ̀yẹ́ ká mú bẹ́ẹ̀ ó máa àfẹ́ tiwọn torí pé tọ́láyé bá sọ pé òun fẹ́ stop kidnapper lẹ́nìí àwọn aláyé kan wà tó yẹ pé ìfurasí tó yẹ pé àwọn náà ń jẹ sàrà ransom yẹn kì í ṣe àwọn Fúlàní yẹn ló ń jẹ ransom yẹn ṣẹlẹ̀ láwọn tó ń jẹ ransom yẹn inú religion yìí náà wà ẹ̀bá inú religion yìí yẹn náà wà yes àwọn religion setup yìí inú àwọn leaders yìí yẹn náà wà tó jẹ́ pé wọ́n ti gain ground wọ́n dẹ̀ ti gain power wọ́n fẹ́ gbé yín débẹ̀ ṣẹ́rí aláyé tó dákẹ́ ìdákẹ́ ẹyọkan tá aláyé dákẹ́ ni pé ẹnu ti pọ̀ jù tí Sunday bá dákẹ́ wọ́n ní aláyé ó dákẹ́ ṣàánú wa kíní kan tí Aládìsá bá tún sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù kíní kan gbogbo àwọn wèrè wọn ò rí nǹkan kan ṣe sọ̀rọ̀ bandit tó wà ń lẹ́yìn sìn ẹ̀ gbọ́n kankan lẹ́nu ẹ̀rí pọ́n dákẹ́ ẹ jẹ́ kó lóye sọ̀rọ̀ lọ́la ẹ bá rí wọn tó máa bẹ́ síta bí ọmọ ẹran bí ọmọ ajá wọ́n tún bẹ̀rẹ̀ wóró kí ló ṣẹlẹ̀ ẹni kálàyé tọ́síwájú wọ́n tọ́síwájú ẹtún ní kan dúró sẹ́yìn pẹ́yìn lè ro wájú wọ́n tún dúró sẹ́yìn ẹ̀rí nǹkan kan ṣe sí àwọn aláìdíà tó máa ń pè wá láti ìlú òyìnbó ń gbà yẹn kan kò yẹ kí Sunday sọ pé ọmọ tí yín dà ẹ pọ́ ọmọ tí yín jáde kó wá kọjú Boko Haram ẹ̀yin olóyìnbó ọ̀ràn ẹ̀yin aláìdíà òfò ẹ̀yin dà ṣé ogun jẹ́ sandpaper tó fi sandpaper igi àbí ogun mọ̀kọ́ tó ń pè lógun ẹlòmíì torí pé ó kọ̀ tiẹ̀ ti lọ skul wèrè kan ní UK àbí lọ skul wèrè kan níbì kan òun náà máa láì dí àǹkan tó ń pè lógun náà máa pè wá ń gbà yẹn sọ fún Mr Sunday pé ẹ̀yin onífíṣàn náà ẹ̀yin náà ní ṣòro movement ẹ̀yin náà ní ẹ̀yin tẹ́ ń pariwo náà ní ṣòro ara yín mi fẹ́ ṣe program mi fẹ́ sọ̀rọ̀ bọ́ mo kọ̀ pé jẹ́ ń gbé yín débẹ̀ ẹ̀yin gangan ẹ̀yin tẹ́ wà ní country náà ní problem tó wà ń bẹ̀ yes ṣe bá àárín ẹ̀yin èèyàn nílùú Ìbàdàn làwọn DSS gbà lọ àtáàkì olóyè Adéyẹmọ ṣe bá àárín ẹ̀yin èèyàn kan náà ṣe bẹ́ẹ̀ èèyàn kan ti gbọ́ sí dán yẹn before kó tó ṣẹlẹ̀ kó tó kọ́lọ́mbà àfọ̀run kí àfàfà táì máa yẹn gbọ́lá ṣebí kí nǹkan tó rìn worldwide kó tó dé bàfò kí formation yẹn tó rìn dé bàfò gbogbo ẹ̀yin aráàlú yẹn ti mọ̀ kẹ́yìn obìnrin kẹ́ wá jáde kẹ́ túra yín sí òòlóru yẹn pé kíní ò ní possible àwọn DSS ò ní ṣe kíní yẹn ó yàtà ní Aládìsá wa ń jagun fún ṣùgbọ́n ẹ̀yin aráàlú yẹn náà ni tó bá jẹ́ pé dí yẹn ti mẹ́mi wọn lọ táìmù yẹn ṣá máa gbọ́ pẹ́ lẹ́nu anybody èèyàn mélòó ló ń bá mi contribute sí July 1st tí mo ṣe lórí ọ̀rọ̀ àdùgán àtàfàfà táì àwa la tó sọ bẹ́ẹ̀ àwa la tó challenge yín pé ikú tó pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni òye yín àwọn politician yín jókòó lórí tébù wọ́n wá ń fi sójà wọ́n fi gbogbo wọn parọ́ Gúnmi terrorist Gúnmi tẹ̀mọ̀sọ ní wàhálà ó bẹ̀rẹ̀ sí employ àwọn armies ó bẹ̀rẹ̀ sí ní ọmọ títí ẹ̀ wà nínú àwọn tó ń employ sínú armies gbogbo wa dẹ̀ lajú kalẹ̀ ẹ̀dẹ̀ sọ pé fẹ́ wọn Nàìjíríà tó bá fi máa di in the next 20 years to this time àwọn àmì abẹ́ sí ní kidnap wọ́n bẹ̀ sí ní jíyàn gbé wọ́n bẹ̀ sí ní pààyàn necessary ẹ lọ kọ́ sílẹ̀ àfi tọ́ka
my leg no dey shake. Understand? The inside barracki, na there dem brought up also. We be not tọwọ́ dàgbà. Ọmọ army ni mí, I'm army pikin. But army pikin tèmi, àwọn all days bàbá yẹn ni wọ́n ti lọ sí kọ́lọ́n fọ́run kẹ́ wọn. Táìmù gbà yẹn làwọn gbogbo táìmù yẹn làwọn Boko Haram yìí ti ń process báwọn ṣe máa wọnú Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ pé ẹ̀gbọ́n ẹ̀yin bàbá wa náà tẹ́ ti wéwú orí ẹ̀dẹ̀ lose guard ẹ̀yẹ káwọn people yìí kan gbé pàǹdà lé yín lọ́wọ́ kan gba góòdì lọ́wọ́ yín. Ó yá ọmọ ìyá mi gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo gbogbo yín lẹ ní godfather kí ló dé tẹ́ pa àwọn ẹ̀gbọ́n yín tó jẹ́ pé akọni ni wọ́n nínú street nínú òṣèlú everywhere. Kò ń ṣe olóyè Adéyẹmọ ló kó bá Nàìjíríà kì í ṣàwọn náà ní kí bandit bẹ̀rẹ̀ ẹ wá fẹ́ kó àwọn nùkan everybody ń pariwo dìtú pé wọ́n mọ̀ pé àwọn náà ìgbà tó lóye jáde ńgbà yẹn everybody dúró re ó lè pàdé mi kó sọ pé òun wáìnì mi ṣá ó wà ńlẹ̀ kí ló wà lọ́wọ́ títí ẹ tó fẹ́ fi ṣe fíìmù wọ́n ló ti mí ṣe gidi àlàyé wà pọ̀ tó bá rí nǹkan tó ju ti yá ẹ lọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ bọ̀ tìgbà tó di stage kan ẹ̀yin Yorùbá náà lẹ ti bẹ̀rẹ̀ sí ṣọ̀tẹ̀ ara yín bẹ́ẹ̀ náà lẹ gbọ́ ọmọbìnrin kan wá àti ẹ̀mọ́bí tó ti já wá òun náà sọ pé ẹbẹ̀ ń ṣe Yorùbá nation kátó wọ́n tó wá fi Jésù tàn yín jẹ nínú bọ́bọ́ ìtì ẹ̀ ń kàn kí ló ń jẹ́ kí lórúkọ ẹ̀ ń jẹ́ pásítọ̀ kinní kan àbí kí lẹ̀ ń pè yìí tó fraud gbogbo yín tó fi Jésù gbà yín ṣẹ́rẹ́ èèyàn ọmọ Nàìjíríà má jẹ́ ń tàn yín eléyìí tó gọ̀ ló pọ̀ jù nínú yín o ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tó bá ti gbọ́rọ̀ religion wa báyìí máa ń tètè fọ́ tó bá ti gbọ́rọ̀ religion wọnú géèmù ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan yẹn ti bàjẹ́ ó ti bàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ jagun olúborí ní country ní Nàìjíríà anywhere tó bá ti gbọ́rọ̀ religion wa ẹ dá padà that's the only way you people can win this battle láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa tún fi religion yẹn ẹ mọ ebi àwọn tó jókòó sínú yàrá kan tó jókòó sínú yàrá wọn tó lè jáde tìbọn tí yàrá ya wọn tí ò lè jáde ti AK-47 lásán débi pé wọ́n máa fàyà lu bọ́ǹbù ogun wọn bẹ̀rẹ̀ sí jáde wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sólóyè Sunday Igboho ẹni àwọn lórí burúkú ẹ̀dá ẹni tá a bá fẹ́ kó jáde àgbára fún wa a máa encourage ẹni tó bá ní kó dọ̀bálẹ̀ gan kó máa nu ṣù lórí wa gan ó ṣe kò pẹ́tà kó ṣáà ti jagun fún wa kó ti jagun olúborí bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ dáadáa sí mánu yẹn ẹlòmíì akọ̀ jáde màá kọ̀ wò báyìí ṣán wàá kọ̀ pé tí ì máa ṣe nǹkan tó dé tí ọba àdúrà yín dá sọ̀rọ̀ lù ṣé yàrá ìyá anybody lè kọ́ lè máa bọ́ lóye Sunday Igboho sọ̀rọ̀ ẹni àwọn ni ṣùgbọ́n jáde fún yín wọ́n rẹra wọn sílẹ̀ torí káyé yín lè dà kẹ́ má bàa kúkú yà ni. àlélẹ́ kan máa tún jáde sí ẹ máa tún sẹ́ndì kìíní sí mi gbọ́ fíṣàn tẹ́ni rí ìwọ tó sẹ́ndì ẹ̀ sí mi gan ọ̀dẹ ni ẹ ó gọ̀ dídìrín fíṣàn tí ò pé ìwọ tó fi lọ ń ṣerú nílùú dídìrín gbogbo yín ẹ ti gọ̀ jù mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ mi ò dẹ̀ sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ ibi tí ó yẹ kẹ́ gbọ́n sílẹ̀ máa ń gbọ́gbọ́n òdì sí ibi tí ó yẹ kẹ́ gbọ́n sí ẹ̀rí gbọ́n síbẹ̀ ẹni tó bá máa gbá yín báyìí ó máa ń hísì fonítọ̀hún láti gbá yín bọ́sẹ̀ ní tó bá mú reality wá ẹni yẹn máa suffer bí especially láàrin èèyàn ọmọ aládé èèyàn ọmọ Yorùbá ẹni tó bá mú reality wá máa suffer bí ẹni máa kú ni wèrè inú kan ló lè fèsì yín tó lè jẹ lọ. mo rí sister wa kan náà ọmọ Tinubu kan náà tó máa ń pè wọ́n bí àwọn náà dẹ̀ ló bí wọn lóòótọ́ wọ́n darúkọ lóye Sunday Adéyẹmọ pé is our hope truth the man is our hope because egun tó lérò lẹ́yìn nìyẹn o egun kan ṣoṣo tó lérò lẹ́yìn complete òun nìyẹn gbogbo àwọn tó kàn ń bọ́ sórí social media tó ń gbó bí ajá ẹnu lásán mi kàn fẹ́ sọ̀rọ̀ ni mo kàn ń wò pé wo tẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò gba ká respond sí yín because ẹ lè máa gbó bí ajá káwọn náà máa bá yín gbó bí ajá tí wèrè bá kóyàn láṣọ lẹ fílẹ̀ yẹ kó máa kó lọ tẹ́ bá lọ́ọ̀tà ní tìfẹ́ wọ̀ mí tó tẹ́ bá dẹ́ fẹ́ máa fi òhò tẹ̀lé wèrè wọn ní dá wèrè wọn nínú ẹ̀yin méjèèjì ó lẹ́ ká ṣe yín lẹ̀kẹ́ máa sọ tẹnu yín everybody jáde aláyé tó wà ní Nàìjà tó wà nílùú ìwọ̀n yapa tó yẹ pé támì gan bá gbin pínkì gan wá kó bọ̀ wọn ẹlòmíì gan nílé wọ yúnífọ́ọ̀mù everybody bá jáde tán ó wà lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ aládé pátápátá tẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ bandit ẹ lọ́ọ́ fi mọ̀ ṣọ̀kan kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ tọ́mọ Adéyẹmọ bá ti wá rí i pé fíìmù yìí ibi tó ń lọ yìí wọ́n máa kánkọ̀ àwọn pípù yìí o ó yá jẹ́ kí n bá yín dá sí i tí gbogbo ẹ̀yin aráàlú ò bá jáde 100 years lé ní ẹni gbọ́ pín lẹ́nu ọmọ Adéyẹmọ àṣírí mo bẹ̀ yín sí wọn ní kí n sọ fún yín mo kàn sọ fún yín ni o kò yé yín ẹ tẹ̀ bá síbẹ̀ kẹ́ máa wá Sunday Igboho kiri ẹ má jáde tán kí everybody jáde tán ṣìrìn yín ni kò tí já yín jẹ tẹ́ bá jáde tán ẹ má wọrí full loaded àwọn supporter tó wá jẹ́ lọ́gàá àwọn gan máa wá jáde tán ìgbà yẹn làwọn ẹni bí yẹn lè lọ gbọ́ kí olóyè Sunday Igboho tí wàá bẹ̀rẹ̀ kẹ́ tí wàá máa pè wọ́n ní onípàtà gbogbo yín tẹ̀ ń pariwo ọmọ Adéyẹmọ ẹ bọ́ síta kẹ́ ṣépè sí pé ìdìbò kára pa gbogbo yín ẹ dìbò àbí ẹ dìbò ẹ betray wá betray yín padà ó wá jó yín lọ́wọ́ ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ẹ wá sọ̀bẹ nù ẹ wá mú gùn tó máa bá yín forí fa ìyá yín ẹ tí mọ̀ kankan dey play lórúkọ yín. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.